A dúpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba tó dá wa, tó ń bọ̀ wá, tó dẹ̀ dá wa lójú pé tí ó sì iyèméjì lórí ẹ̀mí wa pé òun náà ni ó padà pa wá. A bẹ̀ Ọlọ́run ọba náà gbogbo ìgbà tó bá fẹ́ gbẹ̀mí wa kó ti ṣàforíjì fún wa kó tó pa wá. La hawla wala quwwata illa billah. Jàmá àti ẹ̀yin olólùfẹ́ wa tọkàntara, Ọlọ́run ò ní báṣẹ́ ṣe ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Ohun tọ́lọ́run ṣe fún wa lórí, Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan. Mo fẹ́ kẹ́ mọ̀ pé èmi ọmọ yín, àbúrò yín, brọ́dà yín, ọ̀rẹ́ yín, alájọṣe yín, mi láìkẹ́ àbòsí. Tí má ti sẹ́ǹsì àbòsí pẹ̀lú èèyàn báyìí, ẹni ẹ máa ní problem pẹ̀lú mi. But before that, ẹ jájọ kọ́kọ́ wo fídíò yìí. Àwọn kòláfà tí ń jẹ gbọ́ rí pé àlífà kan jẹ lẹ́yìn bàbá Lágbàjì títí tó fi kan bàbá wa tòní tí ń bẹ́ẹ̀ mẹ́ kẹ́ wá gbọ́ wípé kọ́dà àlífà tó jẹun ó wá sọ̀rọ̀ Sheikh Adam àbó gbé Sheikh Adam sí àwọn ọmọ kéwú Sùmáràtù láìda lébà lọ́fà tó fi já sí wípé kọ́dà tá a fi pé àwọn báàdù àwọn ulama-u Sùmáràtù al-Mu'minin wọ́n máa lo ohun Markaz. Apá kan náà àpò láwà ní wọ́n lo ohun Markaz. Ìlú ohun Markaz yẹn wọ́n jẹ́ àmọ́ kàlákọ̀ tí ń bẹ lánàá tòní. Wọ́n lẹ́ fi bàbẹ́ ẹ sì rí wọn wípé wọ́n máa ń nífẹ̀ẹ́ Sheikh Adam dojú àmì léyìí tí ọba já sí wípé ọ̀tẹ̀ ń bẹ nínú tiẹ̀ lọ́tọ̀ fún rẹ̀ tó bá yẹ pé n tó jogún lọ́dọ̀ bàbá Lágbàjì ni tó jẹ́ pé bàbá Lágbàjì ni ń bẹ lọ́wọ́ rẹ̀ láwà ni wọ́n ní sì ń bẹ lérí ẹ̀ lóòótọ́ o gbọ́dọ̀ ní ìsọ́fù fún Maulana Mudirul Markaz kò sí ẹ̀ẹ́lì bá nígẹ́ ìròmù sí ẹ̀ sì ní bá kọ́ máa lọ kọ́ máa bọ̀. Mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé kò ń ṣe ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Àfà Ajagunmólú yìí nìyẹn o. Èmi kàn lọ gbé àwọn ibi tẹ́mi fẹ́ lò ń bẹ, èmi kàn lọ gbé wa ni ó ti sọ̀rọ̀ gan tó fi sọ àlákọ̀ tó wà láàrin bàbá Yusuf Àgbàjì àti Sheikh Adam bí wọ́n ṣe jọ wà bí Sheikh Adam ṣe máa ń fowó ránṣẹ́ sí wọn táwọn ọmọ bá fẹ́ jáde lè kí o bí bàbá Lágbàjì náà ṣe máa ń ṣàdúrà fún Sheikh Adam pé ọwọ́ ta ò ní tó wọn bí wọ́n jọ wà òkè ní ta gbọ́yé ń bẹ náà ni pé kò yẹ kó sí ìjà kankan láàrin àwọn tó ń rólé fáwọn méjèèjì lénìí. Ó wá sọ débi pé táwọn bá rí ẹnìkan tó sọ̀rọ̀ láti Àgbàjì sọ́dọ̀ Sheikh Adam, àwọn wò pé ṣé ó ń sọ̀rọ̀ on behalf of gbogbo àwọn Àgbàjì ẹni àbò ń sọ tinú ara rẹ̀ báyìí pé ó ń sọ tinú ara rẹ̀ àwọn ohun nìkan làwọn dá lóhùn kọ́ sáwọn bàbá tanáyìn ò bára wọn jà. Èmi dẹ̀ wò pé ó yẹ kó jẹ́ vice versa. Tó bá ṣe ń fojú wò pé èèyàn kan wá láti ọ̀dọ̀ àwọn Àgbàjì tó ń sọ̀rọ̀ tí ò bójúmu sáwọn Sheikh Adam tó wá wò pé bẹ́ẹ̀ náà ló ṣe kó wò pé ẹnìkankan ò gbọdọ̀ wá láti gun Sheikh Adam náà máa sọ tí ó dá sílé Àgbàjì torí pé àfa àgbàjọ ni wọ́n. So èèyàn máa ń respect culture èèyàn ni. Tó bá jẹ́ pé kí ó ti Sheikh Adam náà ló wà lọ́dọ̀ tiẹ̀ náà òun náà ń tẹ̀lé Sheikh Adam gbogbo ìlànà tí Sheikh Adam láàlẹ́ lòun náà kò fẹ́ yọ ọmọ kéwú bú lọ́dọ̀ Sheikh Adam tí ó fẹ́ yọ ọmọ àlè ọmọ kéwú lọ́dọ̀ wọn. Ó yẹ kó mọ̀ pé ẹni tí àfà mi ń pọ́n lé ó yẹ kémi náà lè pọ́n irú ẹnìyẹn lé. Ó ti yẹ tó bá ń pọ́n mi lé èmi náà máa pọ́n ẹ lé. Àwọn olóyìnbó wọ́n ní respect is reciprocal. Tèmi bá ń pọ́n bá tó wà one sided tèmi bá ń pọ́n lé tí wò reciprocate àpọ́nlé tí mò ń fún ẹ ìwọ náà lè padà kàbùkù lọ́wọ́ mi kò ní mímì. Bọ̀ tí wọn náà bá ti ń pọ́n mi lé mi náà máa rántí pé alápọ̀nlé mi dẹ̀ ní Lágbájá yìí o àjọmọ́ àbádálà àpọ́nlé láàrin ara wa. So ẹja máa gbọ́rọ̀ ẹ lọ. Ní bàbẹ́ tó wáyé pé lóòótọ́ láwà ní bàbá Lágbàjì yẹn ní o kéwu bàbá Lágbàjì yẹn sì ní o àlùbáríkà bàbá Lágbàjì sì ní o wàláhì ẹ̀ ní bá a kọ́ máa lọ kọ́ máa bọ̀ yóò dúró sangiriti ni bẹ́ẹ̀ ni ẹ máa bá nú ọ̀rọ̀ bí bá ti ń sọ̀rọ̀ ni tẹ̀tí bí kò sì máa tẹ̀lé immediately bẹ́ẹ̀. So bẹ́ẹ̀ ló ṣe kó ṣe rí lọ́dọ̀ títí yín náà tó wáyé pé lóòótọ́ lẹ́ẹ̀fẹ́ yọ máa lé ọmọ kí ó pé Sheikh Adam lẹ́ ń tẹ̀lé. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ dùn sójú kan sangiliti pé ìfẹ́ bàbá Lágbàjì gbọ́dọ̀ wà lẹ́nu yín sangiliti. Tẹ bá rá àwọn ọmọ kí bàbá Lágbàjì àwọn kàlífà àwọn gbogbo tó bá wá látọ̀dọ̀ wọn ó yẹ kẹ́ ẹ mọ̀ pọ́n lé mi. Ṣé mo gbọ́rọ̀ ìlọ́nà? Bàbá wa Lágbàjì tòní bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn bí àná ti rí tíjẹ tari òun ní ń bẹ lọ́dọ̀ tiwọn náà. Kọ́dà kú òun bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ bàbá Alámúnúgun
Lámínúgun nìbàdàn bàbá àtàná bàbá Lámínúgun tàná édèrí bàbá tòní tí wọ́n jẹ́ àlífà rẹ̀ fún bàbá àtàná táwọn àti ìkìláfà tí wọ́n gan ó tún na ẹ̀sìn ju àwọn tó bí wọn lọ bí ti bàbá tòní náà ṣe rí lágége. Ok, bàbá Lámínúgun náà bàbá wa àgbà Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ kọ́ bá wà pẹ̀lú wọn kọ́ wá dúbà wọn tí ń ṣe wà ń bọ̀ bẹ́ẹ̀ kọ́ wá dùn ní tá a sì gbúròó Lágbàjì wípé wọ́n fi nǹkan kan ránṣẹ́ sí Markasi àbí bàbá Lágége láti Àgbàjì tí ń dà gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ àbí ń dà gẹ́gẹ́ bí Baghdad àbí láti Àgbàjì táàrí àárí tracy ẹ̀ àárí àpẹẹrẹ kò sí ń tọ́jọ́ kọ́dà lọ́dọ̀ àwọn akéwú. Ó wà dáadáa Jagunmólú alábòsí ni ẹ alábòsí ó pọ̀ dáadáa ṣùgbọ́n lọ́jọ́ tó ń ṣẹlẹ̀ champion lẹ́ ń pẹ́ tó ń sọ̀rọ̀ yẹn bàbá wa wo tíra gan ni bàbá wa máa ń tán sọ táwọn tẹ bá sọyàn dára ògiri àwọn èèyàn sọ̀rọ̀ ìjọ tó ń ṣẹlẹ̀ ẹnìkan kan yóò jáde kẹ dá wọn lákẹ́ pé nǹkan ń ṣe yìí yóò lẹ́yìn so gbogbo ohun tó fi ń pàṣàmọ̀ tó ń ṣe bó ṣe ń ṣe yìí nìsín torí tíra Àbákẹ́ Kankanran àti Umusibaki òun ló fi ń pariwo ló ń pàṣàmọ̀ àwọn èdè tó ń pa àwa mọ̀ dáadáa ìwọ jáde tí wọ́n bá tó bẹ́ẹ̀ tó tọmọ kọ ẹni tó ń pòwe mọ́ jáde kó dárúkọ ẹ̀ pé lágbájá ìwọ mọ̀ ń bá wíkẹ́ tó fèsì ara yín ẹ̀yìn mélòó la rẹ̀ ìkúmọ̀ rí ìsìnmẹ́ni tí mò ń sọ iná rí ìkúnjọmọ̀ yín rí ni kí ló kàn mí pẹ̀lú tí but in láìkí àbòsí alábòsí ni ẹ wọ́n á ń pẹ́ ọ̀rọ̀ sọ ẹ̀yìn àti bá jẹ́ pé kí bàbá Lágbàjì ní bẹ́lá ní ọ̀yá wo fídíò yìí. bí wọ́n tó bá fẹ́ wé láwàní tó bá wé láwàní ìsìláàmù kan ló gbé láwàní dé kì í ṣaṣọ ẹ̀ ìsìláàmù kan ló gbé rùngbọ̀n dé kì í ṣe ìrísí ẹ̀ ń ta mọ̀ sí ìjáàbù àbí ẹ̀há ìsìláàmù kan ló gbé e dé ń tà ń wí nìyẹn káwà sọ pé ìsìláàmù ò ní uniform. ṣé o gbọ́ nǹkan sọ àbò fẹ́ sọ pé o mọ̀ ń pé gbogbo àwọn oníláwàní torí wọn náà sọnà ọ̀rọ̀ yẹn sí pé láwàní o láwàní bàbá Àgbàjì ló gbé sórí identity Àgbàjì àtàwọn amúnigun àtàwọn Sumaratul Muminin àtàwọn ọlọ́rẹ̀ identity wọn láwàní ni àti kéèyàn há obìnrin nígbà tí bàbá yìí ń sọ nǹkan tó sọ yìí ṣe bó wà láyé ńgbà náà ṣó jáde tí ó sọ kankan àbúrò mọ̀ pé identity wọn náà fi ń wọlé yẹn àbúrò mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pé Islam kọ́ ló gbé láwàní wá Islam kọ́ ló gbé ẹ̀hà wá Islam kọ́ ló gbé kinní kan wá ó mọ̀ túmọ̀ rẹ̀ pé ihun tí wọ́n ń ṣe yẹn wọ́n ń ṣe lọ́wọ́ ara wọn kì í ṣẹ̀sìn ni wọ́n ń ṣe ìranù ni wọ́n ń ṣe ó mọ̀ pé túmọ̀ ọ̀rọ̀ wọn nìyẹn ẹ̀yin ò mọ̀ dọ́gbọ́n ẹ̀ mọ̀ ta síyàn ṣùgbọ́n téèyàn bá kí ló tiẹ̀ jẹ́ pé téèyàn bá ti sọ̀rọ̀ kan báyìí àwọn bá mọ̀dé ìrùwí ni sáwọn nìkan náà wà láyé ni wáyé tó fi yẹ kó jẹ́ páwọn nìkan ni gbogbo ayé ò mọ̀ bá wí látijọ́ àbáwọn Àgbàjì náà àwọn náà fẹ́ jogún Mọ́ríkàsì náà tẹ́ bá ń wá wàhálà ẹni mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn lé ara rẹ̀ kéegun wọlé kájọ́ mọ́ gbogbo ara jákọ́ ló gbà ó yẹ kẹ́ máa mọ̀ bẹ́ẹ̀ ìranù ló ń ṣe kí bàbá Lágbàjì sí lára rẹ̀ wọ́n á ṣe kinní kan táwọn olóńpòwe mọ́ bọ́ọ̀ta tó bá tọkùnrin sórí àwa mọ àwọn àfáà kan lọ́nà yìí gbọ́ mi yé dáadáa o àwa mọ àwọn àfáà kan lọ́nà yìí wọ́n máa ń ṣe bí báwọn lẹ́nu abẹnugan ni wọ́n abẹnugan àwọn lè fẹnu jáyàn wá lé gbogbo kinní wọn ló wà lọ́wọ́ wa báyìí ó wà lọ́wọ́ wa báyìí àmọ́ míì tó fẹ́ nínú àwọn àfáà tá ń pera àwọn aláfáà náà ni tí wọ́n kó jọjọ o tó lóun fẹ́ yálè tó fẹ́ yálè fẹ́yìn obìnrin kan lálé wọ́n ń sẹ́ndì ìhòhò rẹ̀ àtójú rẹ̀ báyìí ó wà lọ́wọ́ mi ìhòhò rẹ̀ báyìí àtójú rẹ̀ báyìí ó wà lọ́wọ́ mi tó sẹ́ndì àsákàrí rẹ̀ sóbìnrin olóbìnrin nígbà sọ ni ẹ̀ẹ́dẹ̀ mọ́ ṣàbòsí ẹ̀ mọ́ ṣàbòsí nítorí pé ó ti wá fi sọ́dọ̀ yín kí wọ́n máa protect kìíní kan pọ̀ èmi máa ń sọ fún gbogbo àwọn èèyàn èmi Daoud kò sí bó ṣe lè jẹ́ láyé tó bá bú bàbá mi máa bú bàbá ẹ̀ times 10 kò sí tí ó ṣẹlẹ̀ bàbá kan ò ju bàbá kan lọ tó bá sì pọ́n bàbá mi lé èmi náà bọ̀ pọ́n bàbá ẹ̀ lé kò ju bẹ́ẹ̀ lọ
ṣùgbọ́n kó wá mọ̀ fi pé bàbá tiẹ̀ ló bùkátà sápọnlé ju bàbá tèmi lọ. Ta ló sọ fún ọ bẹ́ẹ̀? wọ́n á rí ọmọ àlè Sùmùrà kan, ọmọ ẹ̀ Sùmùrà bàbá tí mo fẹ́ gbé fídíò ẹ̀ wá, ọmọ àlè ní láàrin yín, ọmọ àlè. ọmọ tá ń pè lọ́mọ rẹ ó ju wúrà àti fàdákà lọ. gbogbo téèyàn bá ní láyé tí ò bá ti rí ọmọ rẹ bí ẹ bá ń sọ fún pé kò ní kankan. gbogbo téèyàn bá jẹ́ láyé tọ́lọ́run bá ti fi ọmọ rẹ tá lọ́rẹ, ọmọ àgbẹ̀yìntẹ́yìn ṣe tí ó máa ṣiṣẹ́ rẹ̀ lójú ẹ̀, tí bàbá wọn ò fi mọ̀ pé iṣẹ́ wọn ò ní parun, ẹ̀yìn wọn ò ní bàjẹ́. Ọlọ́run tí kẹ́ bàbá náà, Ọlọ́run dájẹ́ ṣé Ádámù gan. olùwọ́lọ́ ṣe wá ṣàánú ṣé Ádámù tó. ọ̀gá òwe tọ́lọ̀ ṣe fún ṣéka Ádámù ni pé ṣéka Habib mudirul markaz òun ni àrólé ṣéka Ádámù. àǹfẹ́ àsìkò tá a wà ní nísìnyí gbogbo rẹ̀ ti di ẹ̀gún, ọ̀rọ̀ ti ṣòro sọ. tí ò bá jẹ́ni tọ́lọ́hún kún tá a bá ń lọ wá sí báyìí, a máa ń bẹ Ọlọ́run ní pé Ọlọ́run ò kí ẹnu wá mọ̀ná, má jẹ́ àṣọ èyí tí wọ́n sì gbọ́. ìjà lọ́tún ìjà lósì, ó tiẹ̀ ti sú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ wẹ́ àwọn ibi tí a sọ̀rọ̀ sí tí wọ́n ní sọ pé alábòsí ni. àwọn èyí tó dá lójú jù ní pé ọ̀gá òwe tọ́lọ̀ ń ṣe fún Sheikh Adam ní kó fi mùdírù mọ́kàsí ta Sheikh Adam lọ rẹ̀. torí tí ò bá jẹ́rù mùdírù lówó lè ṣe Adama, iléeṣẹ́ Adama lè tóbi lánàá kó má tóbi lónìí. ọ̀gá òwe tọ́lọ̀ ń ṣe fún bàbá Lámúnígun bí wọ́n ṣe pọ̀ tó lánàá, àkọ́kọ́ àfáà súnà ní Nàìjíríà bàbá Lámúnígun ni. àkọ́kọ́ àfáà tó bí ẹ̀ ẹ máa bójú yín, ẹ máa wú láwà nílá. Zakari ìyá sunkún ọmọ sọ́dọ̀ Ọlọ́run, ó sunkún gan pé Ọlọ́run dákun ṣàánú mi, ìníkí tún ìmọ̀ wá níyà. ìwárá yìí ọ̀gáwé tí mo rà àti. àkìrà ìyá. ẹ̀rí ọmọ àlè Sùmùrà ọmọ àlè, òun ò rí àwọn baba ńlá baba kú tiẹ̀ kó máa pọ́n wọn lé. Sheikh Adam ní kò bú Sheikh Adam, kí la fẹ́ ní kò bú wọn fún? ìwọ náà táwọn baba tiẹ̀ lé, àdèmọ́ tó ń ṣerú ẹ̀yìn yìí, ẹ̀yìn ìrandọ̀rọ̀dọ̀ yìí. Sheikh Labib Lagbaji tó wà wájú lẹ́yìn yìí ẹ̀ ń fi lórí ibu ni. òun nìkan ló wá gbé identity Àgbàjì dání. gbogbo ilé ìwọ Sùmùrà yìí ṣe kó bọ́ta kó mọ́ pọ́. nígbà tí bàbá yẹn ń yẹ̀yẹ́ láwọn àná tá ń yẹ̀yẹ́ ẹ̀hà ṣèbílẹ̀ àní ìyá tó bí ẹ lọ́mọ, kí ló tó jáde kó sọ̀rọ̀? òun fẹ́ lù sí followers. àwọn followers yín náà bẹ́ẹ̀ ṣe ní wọn tó náà kó hàn lára yín. gbogbo orí burúkú tẹ̀ ń ṣe yẹn kó hàn lára yín. wọ́n bú ya rẹ̀, wọ́n bú bàbá rẹ̀, ọlọ́jọ́ ọkọ ẹ̀ òpè, ọjọ́ ọkọ ẹ̀ pé oúnjẹ nìyà. tá máa fẹ́ bá yín ṣẹ́tú ọ̀rọ̀, wọ́n padà máa bẹ ẹ̀yin méjèèjì ni pé ọ̀rọ̀ tó sọ ò dáa, wọ́n mọ ẹbẹ̀lẹ́ náà pé ọ̀rọ̀ tó náà sọ ò dáa. ó sì wá sọ̀rọ̀ sí mi tó jẹlẹ̀, kò possible. àtúnwá rán ẹ pé kó lọ máa dúró nìkan o, ìyẹn kọ́ o, Islam ò fẹ́ bẹ́ẹ̀ o. but ìwọ náà ti ẹ̀ gbọ́ tako defend ilé yín. mo ti mọ Sheikh Labib Lagbaji ní ìsìn tó jẹ́ fẹ́ràn wọn sọ yẹn, tó máa defend láwàní rẹ̀ kò síbi tí ò lè gbé wọ̀. bó ń lọ Germany òun wọ̀ lọ ni, bó ń lọ London òun wọ̀ lọ ni, bó ń lọ America òun wọ̀ kẹ́ ẹ̀ lọ ni, kò sọ̀rọ̀. ó nìkan la identity Àgbàjì. yẹn sọ fún ẹ níjọ́ tí ọmọ aláìlẹ́kọ̀ọ́ Gbádéwọ̀lú àbí kí ló ń pè yẹn tó ń sọ̀rọ̀ sí bàbá wa Oníkìjìpá àti Sheikh Labib Lagbaji, tọmọ Sheikh Labib kan wá ń dá lóhùn, tí yẹn wá ń dá lọ ọmọ yẹn nìkan ni ó. gbogbo yín lẹ́ ń sẹ́ndì orin, gbogbo wọn ń sẹ́ndì orin wa, wọ́n ń sẹ́ndì orin wọn àti Yẹ́sì Àlùnákà àti Kantu, gbogbo wọn ń sẹ́ndì orin wa. àwọn tó wà Cairo náà bá wọn sẹ́ndì orin. ọmọ yẹn nìkan kò sí nǹkan tí wọ́n bú tó. àwọn ọmọ ọkọ nìyẹn, ó dìfẹ́ndì àwọn bàbá rẹ̀ pé irọ́ kò ní ṣẹlẹ̀. ọmọ yẹn dẹ̀ tún wí wọn, gbogbo ẹ̀ náà làwọn gbogbo ẹ̀ lárí. lẹ́yìn ìgbà yẹn ni bàbá wa jáde káwọn ń pèsè bọ̀bọ̀ Agbádéwọ̀lú yẹn pé a kò sí irú ẹ̀ lágbàáyé. mo á dísù dáadáa. ó mì pé Jagunmólú ọ̀rọ̀ tó ń sọ ni mò ń sọ o. ó mì pé àjàsà tí bàbá fún ọmọ yẹn, àwọn náà rán ọmọ yẹn kó wá sọ gbogbo nǹkan tó sọ. ṣùgbọ́n wíwá yìí à ń pariwo, à ń ṣépè lójoojúmọ́ pé èmi ò mọ ní kíjì parí tẹ́lẹ̀, ìmọ̀ wọn rí gbogbo rírí tí mo rí wọn gan ò tí jẹ́ méjì lọ. ẹ̀ka mo rí Sheikh Labib Lagbaji rí láyé tí wọ́n dúkọ̀ wọn rí. mo fi Ọlọ́run bá búra, ẹ̀ka péré. Assalamu alaikum, alaikum salam àbá àdébẹ́yà àtẹ̀jọ́yà fọ́tò lọ́jọ́ yẹn ó tán. àjọ ní àlàkọ kankan rí. tó bá tẹ bá tí Sheikh Labib bá
irú èmi kankan kí n kan sàn kankan láìkẹ́ kí wọ́n post ẹ ló ń lo ràn ẹ̀ ń ṣèyàn rẹ̀ àbòsí yẹn ó ti pọ̀jù mọ́rọ̀ yín mo rí ètì àbòsí mi láìkẹ́ kẹ́yọ̀ máa ṣàbòsí alábòsí ni ẹ̀ ń ṣèyàn rẹ̀ tẹ́yìn kan bá ti wá sọ̀rọ̀ kan tó bá ti jọmọ́ ti yín ẹ mọ̀ wá pẹ̀pẹ̀ àwọn bàbá rẹ̀ ló ràn ṣé Gbádéwọ̀lú ṣé bàbá ló ràn torí pé lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yẹn ni bàbá wa bọ́ta náà wá bẹ̀rẹ̀ sí ní pírèsì ẹ̀ pé lágbájá ọ̀há kódà tó ti gbọ́ ẹnìkan tó sọ fún wa pé wọ́n tó ti ran mẹ́kánìsì fine alhamdulillah bàbá wọn dúpẹ́ oríire ni ọlọ́run ojú dalẹ̀ ṣùgbọ́n ẹ lọ change là ń sọ fún yín ẹ lọ change tẹ́yìn kan wá wòran ní ìsìn tó kàn ó dédé wòran tó ní Sheikh Abdul Gafar àbí àfàwà Abdullahi Adabi tó kàn wo sọ̀sọ̀sọ̀sọ̀ náà àwọn olólùfẹ́ òdodo ní àfáà yìí máa ń sòdodo ó yá wá lọ sí àjì lọ́dún yìí ẹ sọ pé ṣáàṣọ wọn rán Mẹ́kà àwọn ni wọ́n ránṣẹ́ ẹ̀yìn èèyàn rán dọ̀rọ̀dọ̀ ìwọ wà lè jáde kí wọ́n dífẹ́ndì àwọn fọ́fadà tiẹ̀ ọmọ àlè ó gbélé bàbá ẹ̀ ta ó jálé bàbá tiẹ̀ lókè ó fi ń bolé onílé ó mọ̀ pé tójú bá dé ojú pa ọ́ yóò pa àwọn àbúrò ẹ̀ yóò pa àwọn aráalé yín àwọn tó lọ ń fi létí yín kọ́fà létí wọn yẹn àwọn kọ àwọn èèyàn tí wọ́n sínú ilé ayé òní gbàyìn ìta ni wàá wà èèyàn rán dọ̀rọ̀dọ̀ ni ẹ̀ ń sùnmọ́ra ẹ̀yin àgbàjì mo fẹ́ kẹ́ rójú ẹ̀ ló jẹ́ ń gbé kíní ẹ̀wà alábòsí ni ẹ̀ lè kó láàrin yín ká fẹ́ sọ̀rọ̀ ẹ̀ má jù sí láàrin yín mọ́ àwọn ọmọ àlè àgbàjì nìyẹn ìyànra dáradára tá a máa gbọ́ òsì tí wọ́n sọ lọ́jà gbọ́mọ́lú. nígbà wá rí báyẹn a sì mọ bí ṣe Ádámù tí ó sì gbé ntí ń jẹ àwọn Sumaratul Mu'minin ẹ fẹ́ sọ̀rọ̀. tí mo dúró ọjọ́ tí bàbá Mudu Mẹ́kàsí bá ń ṣe bẹ́ẹ̀ dé péjì Sumaratul Mu'minin wọ́n máa fúdù bàbá wọ́n sì kí wọ́n á fi bẹ́ẹ̀. Allahu akbar tọ iná àfa yìí náà tó ń sáhádà rẹ̀ wọ́n jọ tí bàbá Mudirul Markasi bá ń ṣe bẹ́ẹ̀ dé wọ́n ní péjì Sumaratul Mu'minin tọ́já sí wípé gbogbo ntọ́ bá jáde ń bẹ̀ hakikatan a ti mọ̀ wípé bàbá alágbàjì ni ó ti wà wal haqqu la yakhtalif wọ́n jọ birthday bàbá Lágége wọ́n ní péjì wọn wá uploadu fọ́tò bàbá wọ́n sì kí wọn happy birthday àti wá rí nínú péjì Sumaratul Mu'minin nẹ́sẹ̀ wípé kí àwọn èèyàn má da Markasi àti Sumaratul Mu'minin kí wọ́n má fi rí wọn gbára wọn torí ń jọ tí wọ́n ti ń bẹ wọn ọ̀kọlura wọn rí kò sínú ìsírí èmi àmà jáde kọ̀ọ̀kan tó bá ti já sí wípé ẹnìkan bá dáràn inú ọmọ Sumaratul Mu'minin tó dáràn sí Markasi tí Markasi ọba tírìtì ẹni yẹn wọ́n tírìtì rẹ̀ bí záàtì tó wọ́n mọ̀ wípé n tó sọ ní ọ̀nbíàfù ara ẹ̀ ni ọ̀rọ̀ ara ẹ̀ ni babalágàjì ọ̀mọ́. jọ ẹ̀mí ìlú wà ní official page ti yí ní Markasi ló ti gbé táwọn àgbàjì nígbà sọ ní àpọ́nlé ẹ̀ ń jẹ́ kó ẹ máa jẹ́ kó máa wà interwoven kó máa wà one sided ẹ̀mí ìlú lẹ́yìn ti gbé ẹ̀mí ìlú ní ìkànnù yín bí Sheikh Labeeb ṣe máa ṣe tí ó dé tí ó máa pé Markasi sáà ní ìkéde tí ó máa ṣe pé tí ó máa ṣe gbẹ tó gbé yín lórí yẹn ó yẹ kó sùn yàn náà ẹ̀mí ìlú lẹ́yìn dé pàtí tẹ débì kan tẹ fẹ́ ṣe wá sí káwọn ọmọ yín tí wọ́n pariwo àwọn àgbàjì ni o àwọn kìnìkan ní ẹ̀mí ìlú ni bàbá gangan fúnra wọn náà fẹ́ sọ̀rọ̀ tán ṣàdúrà fáwọn àgbàjì torí pé bàbá bílíf pé kò sáfà kankan wájú àwọn ni nàbà wá àwọn lẹ́nu ìwé ẹ̀ nítorí fẹ́ máa ń jẹ́ nìyẹn tán fi ń já ilé wálẹ̀ játọ̀ wálẹ̀ já kìnìkan wálẹ̀ tàbá wa sọ̀rọ̀ ẹ̀ là ń sọ̀rọ̀ àṣìní sọ̀rọ̀ sí ká dákẹ́ ni.